see them everywhere in factories and plantations. A new wave of slavery and servitude. ẹ jẹ́ kí n fóònù yín wọlé lónìí báyìí kẹ́lí mọ̀ pé ọmọ nàìjíríà dáadáa ni mí o. Apply to Nigeria, my country, to be faithful, loyal and honest. Kò síbikíbi tí mo rè tèmi ò ní fọwọ́ sọ̀yà. Ọmọ nàìjà máa ní mí, ọmọ nàìjà ní mí ò èmi fọwọ́ sọ̀yà dáadáa. Kẹ́mi ọ̀jẹ̀ dìran sọ ọmọ nàìjà ni ọ́ dìpọ̀tì ni ọ́ àádọ́ padà sílùú ẹ̀ lọ tó bá ti rí bẹ́ẹ̀. Sọdíkì Akébólú sọmọ nàìjíríà ni ọ́ Australia kò tẹ́ ẹ̀ sẹ́ńdọ́ sákòsà ẹ̀ dákọ̀ Somalia ọ̀dà ìyẹn náà dá. ẹ wo ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mọ ẹ káàárọ̀ mọ tẹ̀sí ń gbọ́ wa ó lè jẹ́ àárọ̀ nbì kan kó jálẹ̀ nbì kan kó jẹ́ òru gànjọ́ nílẹ̀ ibòmí ìṣòwò gbogbo tẹ̀sí ń gbọ́ wa pátá ní dédé àsìkò yìí mo sọ pé àkú dédé àsìkò yìí gbogbo tẹ̀sí ń gbọ́ wa happy independence to Nigeria àwọn ọmọ Nàìjíríà rere happy independence fún gbogbo wa o adúpẹ́ pé òkú wọn tó ń tẹ̀ wá lọ ẹ má ti pè bẹ́ẹ̀ bá pè é sí àlégbé kò àti sọ nọ́mbà àti sọ kẹ́tì ń pè wá ẹ lákòótó lọ àpò kéfì àwọn náà lẹ́ni o ẹ má wọrí àgbè pé yín láìpẹ́ láì jìnnà. Ayọ̀bámi Akínrìnàdé lórúkọ tèmi ẹ káàbọ̀ sí abala tí a ń pè ní ládùúgbò mi ọjọ́ Monday títí di Friday ló máa ń wáyé títò níyì láti fi kọ́ báyìí ó tó di ọjọ́ Monday kẹ́ni tó gbọ́ ládùúgbò mi ṣùgbọ́n àwọn ètò alọ́lọ́kọ̀ ìjọba mọ̀ pé àná kò jọra wọn ó ń tẹ̀síwájú náà ni lónìí special program wà fún àjọ̀dún òmìnira Nàìjíríà níbi tá a ti ní àwọn àlejò kàkàkà lórí ètò tá a tún jọ mọ́ sọ tá a mọ̀ gbéyẹ̀wò láàrin ara wa lónìí lẹ́ẹ̀kan sí ẹ̀kúndé lásìkò yìí gbogbo tẹ̀sí ń gbọ́ mi. Before their time in poverty, seems to like to see the people cry in frustration and desperation. You like to see them flee and leave this land so full of promise. àwọn orin tó yẹ ká máa fi tọ́ wà nílẹ̀ ṣùgbọ́n ó gẹ́ra sí ibi tó bá tó àsìkò tá mọ̀ lo àwọn orin wọ̀nyí wàhálà ẹ̀ gbọ́ dáadáa gbogbo àwọn orin tó sọ nípa Nàìjíríà ẹ̀jẹ̀ àjọ fọwọ́sowọ́ kájọ gbé Nàìjíríà ga gbogbo ẹ̀ ló wà nílẹ̀ níbí ìbà gbogbo ẹ̀ lẹ́gbàdùn bí lónìí pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ jẹ́ n bẹ̀rẹ̀ báyìí lónìí wọ́n ní iṣu atẹnumọ́ràn kan kì í jóná agbègbè kan ń bẹ ní Waterside níjẹ̀bú Efere lọ sí Mọ́bólúwa dúró lọ sí Àyílà wọ́n mọ̀ ń tẹnu mọ́ wọ́n ní kẹ́ ẹ ṣàánú àwọn wọ́n ti gbé kọ́ńtrátì yìí fún kọ́ńtráktọ̀ pé kí ló ń fa dìlé ẹ dákun ẹ ṣàánú wọn sẹ́yìn pé òjò ti ń kásẹ̀ ńlẹ̀ díẹ̀ wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ báyìí ẹjọ́ nítorí Ọlọ́run kójò míì tó dé ẹ tó pé lásìkò òjò tọ́nà ò bá ti dá làṣírí mọ́ ń tú ẹ dákun ẹ ṣàánú wọn o níbo ni mo ń sọ ní Efere lọ sí Mọ́bọ́lọ́run dúró lọ sí Àyílà wọ́n níjọba àpapọ̀ ló ní ọ̀nà yìí ẹ dákun nítorí Ọlọ́run Ìjẹ̀bú Waterside ló wà ẹ bá wọn mójútó. bákan náà ká tó máa sọ nípa ti ọ̀rọ̀ náà àwọn oníná mọ̀nàmọ́ná wa báwo ni tàdúgbò yín ṣe rí báyìí ṣó ti ń bẹ́tà díẹ̀díẹ̀ ju ti tẹ́lẹ̀ lọ àbí bákan náà lọ́mọ sórí ẹ pè wá láàárọ̀ ẹ jẹ́ ká tiẹ̀ tó tẹ́ bá ṣe dáadáa ẹ já sọmọ pé tó wọ́n ṣe dáadáa tó a kù díẹ̀ káàtó ẹ jẹ́ ká jẹ́ kí wọ́n mọ̀ yìí pé ó kù díẹ̀ káàtó torí pé yínníyínní kẹ́ni ò lè ṣe mí. àwọn ọ̀nà wọ̀nyí tẹ́ bá ṣàkíyèsí pé à ń sọ nípa ọ̀nà tọ́kì ń sìn ó dàbẹ̀ ni pé iṣẹ́ ti ń lọ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. bákan náà tẹ́ bá wọ ọ̀nà Ṣàgámù Ìkòròdú yìí náà ó ti tójọ́ mẹ́ta tí wọ́n ti àwọ́dù kọ́ńtrátì àní ẹ mọ̀ pé wá ẹjọ́ ẹ mọ̀ pé ẹjọ́ mo fọlọ́ọ̀bẹ̀ ẹ mọ̀ pé pàtó àkókò a ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ síta ẹ mọ̀ pé wà báyìí. kí ni mo ń sọ lórí ẹ̀ náà ni pé tẹ́ bá wojú ọ̀nà Ṣàgámù sí Ìkòròdú ẹ rí i pé wọ́n ti dáwọ́ lékiní náà ti pẹ́ díẹ̀ kí ló ń dá dúró wọ́n bá ṣe díẹ̀ wọ́n stọ́ọ̀pù wọ́n bá ṣe díẹ̀ wọ́n ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ ẹ dákun táyé pé ṣéǹjì ni láàrin kọ̀ǹtráktọ̀ àti àwọn tí wọ́n gbéṣẹ́ fún wọn ẹ jọ nítorí Ọlọ́run àwọn tí àwọ̀dù ẹ̀ fún yín àtẹ̀yìntẹ́ jẹ́ kọ̀ǹtráktọ̀ wa ẹ fi inú kúrò ẹ fi kún lóko wàhálà tí ń pọ̀ jù lọ́nà yìí wàhálà tí ń pọ̀ jù ẹ jọ nítorí Ọlọ́run ìrìn Ṣàgámù sí Ògìjò ìrìn Ṣàgámù sí Ìkòròdú wàhálà èkó yẹ kó gbà ju 20-25 minutes lọ táwa ń lo wákàtí kan àbọ̀ wákàtí méjì wákàtí mẹ́ta lójú ọ̀nà bí mọ́tò kan bá ti lè takú báyìí wàhálà dénú ẹ dákun tó lọ
ẹ ṣàánú wa ẹ bá mójútó dáadáa ẹ̀yin tẹ́ ń bẹ ní monitoring tẹ́ wà ní abala ti monitoring fún àwọn contract wọn gbé jáde káàkiri ẹ bá mójútó torí ọ̀nà tá à ń sọ náà federal lónìí ẹ jẹ́ sáré gba ìpè lọ́dọ̀ àwọn tí wọ́n ń gbọ́ mi ń lé pé báwo làdúgbò ti ń ṣe rí báwo làdúgbò tiwa náà báwo ló ṣe rí kí lẹ fẹ́ kí ìjọba ó ṣe fún yín kí ni tíjọba ti ṣe tẹ́ fẹ́ lù wọ́n lọ́gbọ̀ ẹnu fún ṣé nepa ti ṣe nǹkan tó mú yín dùn IKDC ṣáàjì àbí IBDC àbí kí náà gbé wọ́n bóyá ti Ìbàdàn ni bóyá ti Èkó ni kí ni wọ́n ti ṣe tẹ́ múnú yín dùn má jẹ́ kó jẹ́ gbogbo àná la máa fi at least bẹ́ẹ̀ bá tẹ̀ ṣe báàdì ní gbogbo gbà yóò sáré jọ́kẹ́ tí ó ṣe dáadáa ẹ jẹ́ àwọn béèrè lọ́wọ́ ẹ̀yin tẹ̀ gbọ́ alẹ́ pé ó dà ó báwo wá lè ṣé wọ́n ti yí padà ládùúgbò tí yín tẹ́ bá ti yí padà ẹ jẹ́ àmọ́ tó yẹ pé bákan náà lọ́bọ̀ sórí ẹ jẹ́ àmọ́ 081 1305 1009 081 1305 1009 tàbí kejì bí rẹ̀ 08056 131009 08056 131009 ẹ káàárọ̀ o hello ládùúgbò mi tó bàjẹ́ sí. ẹ káàárọ̀ akọ̀dọ̀ akúnyèdó. àwa rèé o. àṣẹ epo ṣe púpọ̀. àmì ọlọ́run. akin ọmọ akin láti ìlú Ṣàgámù. akin ọmọ akin I trust you. akọ̀lù. ẹ ṣe. ó darí ìpínlẹ̀ Ògùn. lápapọ̀ torí ọlọ́run nìkan la lè ké fíìsìn. olùdí òsínlé ìgbà kejì òsínlé ìgbà kẹta òsínlé. ṣùgbọ́n mò ń bẹ ọlọ́run yìí pé lágbára ọlọ́run gbogbo ìṣòro tó wà nípínlẹ̀ Ògùn ọlọ́run ní tí gbogbo wa ń dunú tá a sọ òmìnira ìdùnnú ló máa fà gbogbo alágbára ọlọ́run. wọ́n tún fi àsìkò yìí bẹ àwọn chairman àti adìbòyàn ọdún mẹ́ta péré ni o tá a bá ní káwọ́ oṣù bíi mẹ́ta ti dé oúnjẹ kẹrẹkẹrẹkẹrẹkẹrẹ ọdún mẹ́ta máa lọ ṣùgbọ́n wọ́n ní ipa ẹ má kọ̀ kọjá lórí àpáta láì nípa rárá á lè sọ pàtì yín pé lásìkò lágbájá ó ṣe nǹkan tó dáa òpínlẹ̀ Ògùn níjàdú o Nàìjíríà ò lè níjàdú lápapọ̀. àmín. mo ti rí. ẹ ṣe akin ọmọ akin gbogbo gbàjẹ́ bá kó wọlé báyìí mo ń in fact. àdúgbò mi. ó bàjẹ́ tì. ẹ kú ètò. ọlọ́run ló bá wa tó orúkọ yín sàbọ̀lẹ̀ tí ń pè wá. orúkọ yín sà òrèbètè ládùúgbò mi. ó bàjẹ́ tì. orúkọ tèmi ní anabatika olú ọmọ láti ìlú gbọdọ. ẹ kò ojú abájọ ti kò ní bàjẹ́ fún yín. àmì ọlọ́run. sẹ́rí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ mo kọ́ kí àwọn ọmọ Nàìjíríà pé a kú ọdún. pẹ̀lú láti sọ fún yín pé inú mi ò dùn rárá fún pé à ń ṣe àjọ òmìnira lẹ́yìn. ọ̀hún 51 years a ti wà pẹ̀lú ebi òtún bí ẹ ṣe wá tiẹ̀ èmi ń bá tèmi lọ ọlọ́run gbogbo wa lọ́wọ́. ní àdúgbò wa kò sí ọ̀nà tó gbádùn bẹ́ẹ̀ àti ìgbẹ̀jọba ní tínísí ní odógúnyán wọ́n ràn wá lọ́wọ́ ẹ̀yin náà fúnra ara yín lẹ́jọ́ òṣìṣẹ́ ẹ wà ẹ máa ń tó sọ̀rọ̀ yìí kọjá ìbámu ẹ bá wà emergency gan ó dọ̀gba mú yín ní ìsàlẹ̀ fún èdè fún mọ́tò ọ̀nà ti block bẹ́ẹ̀ àárín ìpínlẹ̀ àwọn èèyàn gbà adẹ̀tẹ̀wọ́ fún ojú ọ̀nà ojú emúrẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀kì lójó ní èbọ̀ street kẹ́ni ojú emúrẹ́ yẹn ló lọ sí lọ́wọ́ bá ìgbẹ̀jẹ̀ tí ń tẹ̀lé máa ń pariwo òsì kan tó ń ná wọn láti ṣe ọ̀nà yẹn jáde sílẹ̀ linking road ló máa ń ẹ̀kú àwọn èèyàn láti rẹ pé kọ́ máa manova òsì báyìí fẹ́ẹ́ lọ́dún tó fi hàn ẹ̀wọ̀n gọ́ọ̀mẹ̀ntì kan ti fọ́ níbi ológun láti lọ́dún ìjọsìn òun ló fa wàhálà táwọn ní kó wọ́n bá wa ṣe látọjọ́ ìwọ̀n bá wa ṣe ìjọba ìpínlẹ̀ Èkó wọ̀ náwó tó tó kúyọ́ wọ́n bá wọn ṣiṣẹ́ ní kòtò wọ́n ṣiṣẹ́ ní rẹ́pọ̀tẹ̀lì káàrí ọwọ́ wọn lẹ́nu ọ̀gbìn ipò tó kúyọ́ ìkẹjẹ̀rẹ̀ òun ti rí owó wọ́n lówó lẹ́nu níbi ìjọsìn ló yí wa ká tí gọ́ọ̀mẹ̀ntì ní owó bẹ̀ wọn ò dẹ̀ rọ́jú wa bẹ̀ ọ̀kọ́tọ̀ máa kíkọ́ lẹ́ẹ̀kọ́ yẹn níjọ́ kan ara bíbí ta wà ìsílẹ̀ wọn ló ti ṣe bẹ́ẹ̀ àti ṣòkòtò pàbí tán. ó dàbọ̀ ládùúgbò mi hello ládùúgbò mi o wọ́n sọ̀rọ̀ sókè o ládùúgbò mi. ó bàjẹ́ sí. ta ló ń pè bọ́lá tí ń pè wá. ẹ mà ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sẹ́ pé ètò sà ojú ọ̀nà Gbólómù tá a ti ń pariwo látọjọ́ yìí àròwọ̀ ìjọba ní Gbólómù kan ṣàánú wa tójò bá rọ̀ báyìí àwọn ọmọ skul yẹn lànà wọn mọ̀ ṣe léjù wọn ò ní rọ̀kadà àwọn òbí mọ́tò káwọn ìjọba ọjọ́ láti gbàtà ti ń pariwo chairman tá a ṣe dìbò yàn sí Ìkòròdú West láwà káàtì ẹ̀dá wọn mọ̀ kọ́sẹ̀ wá sí Gbólómù láti gbàtà ti ń pariwo kọ́ wá bá wa yẹ̀ wò kọ́sàánú wa ń Gbólómù o àní dààmú ẹ pé. àmín tó àwọn náà ń pariwo lórí pé ojú ọ̀nà àwọn náà pé kí n bá wọn kọ́ kí n bá wọn mójútó
tó ẹ jẹ́ ká tún ṣe báyìí ẹ jẹ́ kí n gba ìpè sí hello ládùúgbò mi o. mo bàjẹ́ sí. kò ní bàjẹ́ fún wa orúkọ yín bó lẹ sí ń pè wá. ẹ jọ̀ọ́ ẹ máa bá wa gbóhùn sókè tẹ́ bá ti wọlé kẹ́ ẹ mọ sópòlé ìdí ẹ̀rọ yín tẹ́ fi ń gbọ́ wa ẹ jọ̀ọ́ ládùúgbò mi. ládùúgbò mi. hello ẹ káàárọ̀ sá o. ládùúgbò mi o. mi ò bàjẹ́ sí o. mọ̀mí akíndé ló ń sọ̀rọ̀ láti odò ńlá ìgbòròdú. mo ti sanwó pípé fún àwọn nepa láti 10 years 2011. ọmọ fún mi ní pípéjì o ọmọ rẹ̀ fún mi lówó. láti 2011 àbí. ní gọ́ọ̀mẹ̀ntì la sọ fún ìwé pé kí n sá òun ṣàwọn la sọ fún 25,000 naira. ìgbà tí gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ ti tẹ̀síwò pàpà fún wọn sí bóyá wọ́n dẹ̀ tún fáwọn àtàtì sanwó fún gọ́ọ̀mẹ̀ntì o ọ̀rọ̀ tẹ́lẹ̀ fẹ́ sọ jù báyìí lọ. tọ́ wọ́n ní àwọn ti sanwó prepaid láti 2011 bọ́ọ̀dún wò ní ẹ̀ pé àbí ó lágbára díẹ̀ o àwa náà san ní 2017 lókìjọ́ ń bẹ̀yẹn di ìsìn àti ìrì 2017 a san owó prepaid mẹ́rin ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí àti ìrì draft yẹn bẹ lọ́wọ́ wa o eléyìí ṣe pé wọ́n ní owó wà lọ́wọ́ wa o bọ́rọ̀ bá kan akànnìká tún ká yan létí yín ni tó rọrùn padà kàn án. hello ládùúgbò mi o ládùúgbò mi o òrèbètè tó ẹ wò ẹ mọ̀jà dára lámà àlè ní orí ọ̀fẹ́ láti gba ìpè kankan mọ́ ẹni tó fẹ́ pè mí lẹ́yìn ètò ó lè máa pè mí sórí ẹ̀rọ 08059799858 08059799858 ẹ lè pè mí lẹ́yìn tí pé kájọ sọ̀rọ̀ kájọ ní àjọsọpọ̀ tó lágbára ẹ jẹ́ ká mọ̀ kí gbogbo wa ní Nàìjíríà pé happy birthday to us o àbí àjọ̀dún òmìnira náà ni àwa náà gba independence náà àdòmìnira wa ní ọdún kan ó lé lọ́gọ́ta sẹ́yìn 61 years ago ẹ mọ̀ gbọ́ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ nígbà tó bá di agogo 11 lónìí ẹ gbọ́ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ báwo la ṣe gba òmìnira nígbà tá a gbà àwọn wo ló gbà fún wa níbo la ti gbà á ta ló gbélé wa lọ́wọ́ ọwọ́ ta ni a gbé lé ìpàdé de agogo 11 lónìí tẹ́ mọ̀ gbọ́ wa lórí àkọ́tọ̀ ètò independence special program ní àárọ̀ òní kí máa kí ọlọ́kọ̀ Mukaram òní ni ọjọ́ ìbí tiẹ̀ náà òun àti Nàìjíríà wọ́n jọ fara wọn lọ́wọ́ ni ìyé yá lọ October 1st ni wọ́n náà wà ọmọ yìí náà wáyé ní October 1st mo gbàládùn àfẹ́ pé pẹ̀lú ògo Ọlọ́run wàá ṣe àṣeyọrí ibi tí bàbá àtìyá òde wàá débẹ̀ wàá jù bẹ́ẹ̀ lọ ọlá bàbá àtìyá náà kò ní takú síbẹ̀ o happy birthday to you ọlọ́kọ̀ Mukaram ní ti ọjọ́ òní October 1st Abdullahi náà èmi ètí àmọ́ bó ṣe jẹ́ ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà the same month náà ni next week ní tiẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run àmọ́ kí Abdul náà tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ pé ó náà ó kọ ọjọ́ bí ṣùgbọ́n nínú oṣù tá a wà yìí òní ọjọ́ bíi ti àwọn méjèèjì òní sì ní ọjọ́ bíi ti ọlọ́kọ̀ Mukaram tó àlejò báyìí lọ lónìí lábala ládùúgbò mi àwọn ètò alálọ́kọ̀ ọ̀jọ̀kan tẹ̀síwájú Ayọ̀bámi Akínrìnàdé lórúkọ tèmi lẹ́ẹ̀kan sẹ́lẹ̀ pé sórí